lórí ìkànnì AIF Media. Nínú lówó wà fún nílé ayé o. Majority bá ìjìyà rí á kì í pọ̀ jù ká máa náwó. Kò ní tún ní jọjú àwọn ẹni bá mọ òdòdó máa bá ń gbé. Ọ̀mùtí kì í jọ̀pá owó lógún náà. Ẹkún màlákò. Ẹni tó bá dàbí tíwájú ni ó tẹ̀lé tútù o. Ẹni tó bá dàbí tíwájú ni ó tẹ̀lé tútù. Àwọn olówó má lè ná. Àwọn olówó má lè ná. Àti àyìnlá ń bí wọn lè rè. Àṣírí náwó náwó bí ojú àwọn ẹni bá mọ òdòdó máa mọ́. Ọlọ́run mẹ́jọ wá lọ́rùn owó. Bẹ́ẹ̀ tètè mi ní ọwọ́ ọ̀rọ̀ mo bá jayé mi. Ohun táyà bàjẹ́ ní inú oko. Ohun táyà bàjẹ́ ní inú oko. Lẹ́yẹ náà gbé Fúlàní kí la ṣe wí jẹ gbádùn o. Ẹni bá gbìyànjú tó jẹ́wọ́ ló ń jà mí lọ. Ọ̀pọ̀ èèyàn lóhùn kó tọwọ́ bọ́pò. Ọ̀pọ̀ èèyàn lóhùn kó tọwọ́ bọ́pò. Ọmọ náwó lábáláré. Kádàrá ò papọ̀ olúwa òpin dọ́gba. Kádàrá ò papọ̀ olúwa òpin dọ́gba. Ẹni tí onílé ní tó bá di tòmọ́rò. Ẹni tí onílé ní tó bá di tòmọ́rò. Ó lè tún máa gbádùn bẹ́ẹ̀ láyé láòó. Ẹni tí òní kó má banújẹ́. Abániṣe lélẹ́dùmarè bá mi ṣe tèmi. Ìwọ tó ní jágá mọ̀ pé nílẹ̀ ọjà kú. Ìwọ tó ní jágá mọ̀ pé nílẹ̀ èyí tó lè nà tó bá tẹ́lẹ̀ o. Aláìbọ́díjà àgbéǹde wọ́n dàtọ̀ ń kọjá gbèjáde mi. Wọ́n dàtọ̀ ń kọjá gbèjáde mi. Wọ́n ní alákọ̀rí ti lọ. Wọn ò ní júgọ̀ bọ̀ sínú pósí òkú ẹ̀ o. Àwọn ń gbádùn ní tiwa 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 o. Ẹni bá fowó ló gbà ló kára ẹja. Ẹni bá fowó ló gbà ló kára ẹja. Ẹni tó bá yá òun kò wúlò. Èèyàn tó bá yá òun kò wúlò. Àwa ń gbádùn ní tiwa o. 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 Ẹni bá fowó ló gbà ló kára ẹja. Mà ìjìyà ẹni tó bá yá òun. Mà ìjìyà ẹni tó bá yá òun kò wúlò. Àtàrí àjànàkú kì í jẹrù ọmọdé ẹpanupọ̀ ẹgbẹ́ mi ga o. Ṣàgbé oníyàlé ẹ̀rọ ni abálùkò oníyàlé olóṣù. Lékelèké ẹlọ́kẹ́ fún dídíjì òní ìtẹ́ láéláé. Mélòó ni wọ́n kọ́ mi lórin o? Mélòó ni wọ́n kọ́ mi lórin o? Bójúkúnlé kò mo tún fi tọrẹ o. Ṣàgbé oníyàlé ẹ̀rọ ni abálùkò oníyàlé olóṣù. Lékelèké ẹlọ́kẹ́ fún. Lórí ìkànnì AIF Media. Kí làwọn òpè jọgbọ́ wájà ọjọ́ kì í jọyàn mẹ́fà o. Ṣé kì í jọyàn mẹ́fà o? Ẹ̀kúnra kì í mọdé lórin o. Ojúmọ́ mọ́.
Àjọ dárí lára egúngún tó gúngún lọ. Àtẹ̀gúngún lọ́jà o. Kílẹ̀ ń kọ́ o. Kílẹ̀ ń kọ́ o. Kẹ́tún fẹ̀jú. Bàbá kan òkú ìbọn ò jẹ́. Kí ni gàgẹ̀ máa rí mímí? Ṣẹ́gbẹ́ oníyàlẹ̀ arọ́ ni. Abálùkọ oníyàlẹ̀ olóṣù o. Níbi tí ò ní pẹ́ láéláé. Kàkà kí gbajúmọ̀ ó jọpọ̀lọ́ ẹni ó pa kọ̀ǹkọ̀ fún wọn jáde. Ojúmọ́ mọ́ bá gbé oníyàlẹ̀ arọ́ ni. Abálùkọ oníyàlẹ̀ olóṣù. Lédè alọ́gẹ́ fún níbi tí ò ní pẹ́ láéláé. Ojú ọ̀run dáyé aláìbáraka. Kòtò ara mọ́lẹ̀ tẹ̀lé o, ẹ̀yin lẹ̀ ń fẹ́jú jí. Ẹni jìdá fìyà gbára yé lọ́gbọ̀n bójú mọ́mọ́. Ṣẹ́gbẹ́ oníyàlẹ̀ arọ́ ni. Abálùkọ oníyàlẹ̀ olóṣù. Lédè alọ́gẹ́ fún níbi tí ò ní pẹ́ láéláé. Àìjọ òṣàlódò kí làbẹ́làbẹ́ ó kọ́ ní lára o. Abálùkọ oníyàlẹ̀ olóṣù. Lédè alọ́gẹ́ fún níbi tí ò ní. Ìgbà tọ́mọdé ò mẹ́fà o lóje ń pè ewúro lè gbòógì o. Ṣẹ́gbẹ́ oníyàlẹ̀ arọ́ ni. Abálùkọ oníyàlẹ̀ olóṣù o. Ó ti jẹ́ àbádẹ́ pápágbẹ́jà àbí káwọn ọ̀yin ohun kí ẹ tó mọ̀ bí agbébádé. Mo dúpẹ́ mo rẹ́yìn bàjẹ́ o, Jacob mi adé tolúwálé àjí. Amúlùdùn lámì àdìo, àwọn lòdèrè lọ́nà òbí, ẹ̀jẹ̀ kan bẹ̀rù ọ̀wà rélé. Bọ́jà ń jẹ́ ń jà mí lójú dùúrù ló fi ń fùwà òfújì tó ń lò ó ń tún ní lára alẹ́ àjí. Amúlùdùn lámì àdìo, àwọn lòdèrè onílẹ̀ òbí, ẹ̀jẹ̀ kan bẹ̀rù ọ̀wà rélé. Gbọ́náwó máa yí wá. Ẹrú ọwọ́ mi mọ̀ ayé o, ilé níjẹ̀jà tí ìmúná roko ayé àti. Amúlùdùn lámì àdìo, àwọn lòdèrè onílẹ̀ òbí, ẹ̀jẹ̀ kan bẹ̀rù ọ̀wá rélé. Èmi lórí o, bí jẹjà débò ló gbà o. Èmi lórí o, bí jẹjà débò ló gbà. Jacob lọ́lẹ̀ mi o, Olúwa ló mú kì í jágbára o. Èmi lórí bí jẹjà débò ló gbà. Èmi lórí bí jẹjà débò ló gbà. Jacob lọ́lẹ̀ mi o. Ìjẹ̀jà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Mi ò ní kàgbà jẹjà pín máma jòbì tó gbó kàkà. Ẹ̀yin lọmọ oníyàwó fún ọbẹ̀. Rí o, bí jẹjà débò ló gbà o. Jacob lọ́lẹ̀ mi o. Olúwa ló mú kì í dàgbàrà o. Bí jẹjà débò ló. Jacob lọ́lẹ̀ mi o.
bàbù nínú ilé. wọ́n sì kàn ní AIF Media.